kábíyèsí o. sẹ́pẹ́lẹ́ ní ní ọ̀rọ̀ ọmọ bí fa o kẹlẹ́lẹ́ ní ní apàdà lẹ́yìn gbogbo wa wọ́n ní jẹ́rí ìlà o àtàní orí òle kí Ṣàngó jẹ́ òṣèlè nìní ẹ̀. kábíyèsí o. kábíyèsí o. sọ́yà ilé gbọ́lóye sí ògùn làbí lágún ọ̀bọ̀ àdùnnà bẹ́ẹ̀lú sí ìjà nílẹ̀ ìṣọ̀mọ̀ ẹ̀kọ́. bàbá yà sọ̀rọ̀ wá sí ẹ̀bẹ̀ mọ́ lérí o pẹ̀lú ara rẹ̀ ọ̀sẹ̀ mú náà ní onírúurú ọ̀sẹ̀ ọ̀lára àgbẹ̀lẹ̀ àti sọ lórí ẹ̀kúta ọ̀rọ̀ ní bàbá rẹ̀ rẹ̀ lẹ́wọ́ tí ó wà fún ọ̀nà sára gbogbo wa ogun ọ̀bá kábíyèsí o. ọba ló gbà sáyà ọdún gẹ́gẹ́ ọ̀pọ̀ lórí fọlá nìyó ọba rẹ̀ sọ̀rọ̀ tiẹ̀ ó kọ̀rọ̀ ọ̀sà tí bàbá ṣèlú. ṣe rí ọ̀rọ̀ permanent olórí ọba ní Ọ̀yọ́ state ó ti padà bẹ́yìn yọ ó ti di woro sí woro mihàn ìwọ náà sọ ha mihàn ibi tá a bá dẹ̀ wá bá ilẹ̀ Yorùbá jẹ́ dé ìbọn yọ ni ilẹ̀ Yorùbá ibi tá a bá balẹ̀ Yorùbá jẹ́ dé ó jọ máa ṣojú gbogbo wa ẹ̀yin lẹ ti kọ̀ǹfìsì mi sìn ẹ̀yin ní kí n má sọ Yorùbá mọ́ kí n má sọ Oòduà gbogbo ẹ̀ tí kò tiẹ̀ dẹ̀ wọnú ara wọn ẹ̀yin ẹ̀ wò ó kábíyèsí o kábíyèsí ọba àwọ̀adé kẹ́sẹ ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́ mo kí yín mo kí yín o mo kí gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá mo kí gbogbo ẹ̀yin baálẹ̀ mo kí gbogbo ẹ̀yin olóyè mo kí gbogbo ẹ̀yin mọ́gàjí ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o àwọn Ìbàdàn àwọn ọmọ Ìbàdàn nílé lóko lẹ́yìn odi àtògbómọ̀ṣọ́ wọ́n ti forí korí o wọ́n ti kíìsì ara wọn ṣẹ́ẹ̀sì o wọ́n ní láyé àwọn ò ní gbà kí Aláàfin Ọ̀wọ́adé kó jẹ́ permanent olórí ọba ní Ọ̀yọ́ state ó ti dojúrú débi wípé tó bẹ́ẹ̀ ni gbogbo àwọn mọ́gàjí tó wà ní Ìbàdàn a sì mọ̀ pé àwọn mọ́gàjí pọ̀ bàjẹ́ gbogbo wọn ló tọwọ́ bọ̀wé o gbogbo baálẹ̀ tó wà ní Ìbàdàn pátápátá ló tọwọ́ bọ̀wé gbogbo ọba gbogbo wa la mọ̀ pé àwọn ọba second class third class fourth class gbogbo wọn ṣá wọn tọwọ́ bọ̀wé the Central Council of Ìbàdàn Indigenes wọn tọwọ́ bọ̀wé wọn láwọn ò fẹ́ Aláàfin Ọ̀wọ́adé gẹ́gẹ́ bí permanent olórí ọba ní Ọ̀yọ́ wọ́n tún tẹ̀síwájú wọ́n ní the Ibadan Corpans Peace Initiative àwọn náà láwọn ò fẹ́ prominent sons and daughters of Ibadan land wọ́n láwọn ò fẹ́ and mortgages from the Ṣọ̀ún ruling houses of Ògbómọ̀ṣọ́ àwọn náà tọwọ́ bọ̀wé pé àwọn ò fẹ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ o bọ̀ kó má wàá dàbẹ́ ni wípé irọ́ ni mò ń pa Ibadan Ògbómọ̀ṣọ́ monarch reject Aláàfin as permanent council chair. Traditional leaders and stakeholders from Ibadan and Ògbómọ̀ṣọ́ have strongly opposed a proposed legal amendment by the Oyo State House of Assembly seeking to make the Aláàfin of Oyo the permanent chairman of the State Council of Obas and Chiefs. The opposition was contained in a joint statement in Ibadan and signed by the Mogajis, Baales, Monarchs, the Central Council of Ibadan, Indigenes, the Ibadan Corpans Peace Initiatives, prominent sons and daughters of Ibadan land, and Mogajis from the Ṣọ̀ún ruling houses of Ògbómọ̀ṣọ́. The bill to amend the chieftaincy law, which will establish the Aláàfin as the permanent chairman of the council, passed its second reading on the floor of the Oyo State House of Assembly last Thursday. The session was presided over by Speaker Adebo Ogundoyin, àwọn ni wọ́n wà ní ṣáájú. The bill was subsequently referred to the House Committee on Local Government and Chieftaincy Matters for further scrutiny. Ẹ ṣáà má balẹ̀ Yorùbá jẹ́ torí oyè tákan ń jàjàjàjà lé lórí tí iye ẹ̀kọ́ oyè yẹn kò mú ìtẹ̀síwájú bá ilẹ̀ Yorùbá. Àwọn oyè tákan ń jàjàjà tá ẹ̀ ń jà lé lórí wọ̀nyí ẹjọ́ ọ̀nà wo ni wọ́n fi mú ìtẹ̀síwájú bá Oòduà land àbí ilẹ̀ Yorùbá? Toró dẹ̀ pé wọ́n ti ń pín báyìí Oòduà land ti ń wà lọ́tọ̀ ilẹ̀ Yorùbá ti ń wà lọ́tọ̀ mẹ́hàn ẹjọ́ nítorí Ọlọ́run ibo la fẹ́ bá yàrá ìjà. Àwọn ọmọ ìlú Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ gbogbo mọ́gàjís l'Ógbómọ̀ṣọ́ àti ní Ìbàdàn baálẹ̀ gbogbo sons and daughters ọmọ Ìbàdàn nílé lóko lẹ́yìn odi Peace Initiative Committee gbogbo wọn pátápátá àti gbogbo lọ́balọ́ba níbàdàn àti everybody náà ní àwọn ò fẹ́ Aláàfin Ọ̀wọ́adé as the permanent head of Obas
ní Ọ̀yọ́ state. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Ẹ máa kó mílíọ̀nù, ẹ máa wá àwọn ọba ní Ọ̀yọ́ lábẹ́ Aláàfin tẹ́ẹ̀fún lówó tí wọ́n wà sọ̀rọ̀ against Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ́ yìí ẹ tún ti ń bà á jẹ́ ẹ tún ti ń sọ̀sọ́. Ṣé bẹ́ẹ̀ bá bọ́ ọba kan jẹ́ nílẹ̀ Yorùbá fún ọba kan ṣé Yorùbá náà kọ́ lẹ̀ bàjẹ́? Òǹgbẹ́nu gíláàsì ọ̀ṣọ́kù ọ̀nbọ̀ àbáwọ̀ náà. Káwọn ọba kí wọ́n dákẹ́ àti máa bọ́ ọba bíi jẹ́. Torí tábà tún di ẹlòmíì ẹ bá gbẹgbẹ. Ọba tó bá lò wọ́n máa bolú jẹ́, wọ́n máa ba Aláàfin jẹ́, wọ́n máa sanwó fún ká máa ba àwọn ọba tí a máa ti fẹ́ gbórí. Ebi wọ́n ń gbórí, gẹ́gẹ́ lòmíì náà gbórí, ẹjẹ́ kó ba mí náà fún wọn máa tí gbogbo wọn bá jọ ń gbórí tí kò dáa ni. Kí wọ́n lóde tó ọdẹ jẹ́ kó jẹ́ pé wọ́n nìkan lọ fẹ́ gbórí. Ọba ìwọ gan ọba jẹ gbogbo tẹ̀sán orin ọ̀ padà bọ̀ lórí rẹ̀ nígbà tí ọba wo orí rẹ̀ báyìí hápà ńlá ni gbàgà. Àwa mọ̀ yín a mọ̀ wípé ibi ọ̀tẹ̀lẹ̀ ti máa ń rí jẹ ibẹ̀ lẹ máa ń sá sí. Abdulrasheed tó fi dúró níwò tó lóun tẹlu wọn jọ nítorí Ọlọ́run ṣé ẹ̀sìn àti ẹlẹ́yà tí wọ́n ṣẹ́ṣú ẹ̀ fún ẹ ní ọjọ́ ìwúyè Aláàfin Ọ̀wọ́adé kò tí ì tó ẹ? Ìrọ̀lẹ́ ń pa alábòsí ni yín, ọ̀tẹ̀ bá ti yín jẹ́, ọ̀tẹ̀ ti jẹ́ ìfún àtẹ̀dọ̀ yín. Ọ̀tẹ̀ ló ń ṣe ó fa Ọ̀wọ́adé mábẹ́ kán lè jọ yẹn láti máa fáìtì àwọn ọba tó kù. Ẹ kóra dáradára dànù. Àní ẹ bá gbogbo ẹ̀ jẹ́. Tẹ́ bá ti bàjẹ́ tọ́kẹ wá mú gbogbo ẹrú àtẹrù yín ẹ kó lọ sí nọ́ọ̀tì kẹ́ lọ máa ṣerú bẹ̀. Ṣé àbá yín sọ tí gbogbo yín ò fẹ́ gbọ́? Kí ni pírọ́blẹ̀mù ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá? Wọ́n ní orílẹ̀ ẹja ti ń bàjẹ́, àwa ọmọ lábẹ́ yín ojú gbà wá tì fún yín, à ń pariwo lójoojúmọ́ pé inú wa ò dùn sí yín, ìwà ìbàjẹ́ tí ẹ̀ ń wù òun lẹ tún wá ń yàn láàyò, ẹ̀ ń sọ fún wa pé kò sí nǹkan tá a lè ṣe fún yín. Kí ló dé? Kí ló dé tá à ń gé yín lọ́wọ́ tẹ́ ń bòrùka? À ń pa ọ̀tẹ̀ mọ́ ẹ wá sọ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dègbìrì ọ̀tẹ̀ tó jẹ́ pé bá ti ń pàkan nìkan ń rú ẹni ńlá ẹ ní jẹ́ kí ọ̀tẹ̀ kó sinmi nílẹ̀ Yorùbá. Àtijọ́ tẹ́ ti ń ṣọ̀tẹ̀ yẹn kí ni àǹfààní tẹ́ ti gé ń bẹ̀? Èrè wo lẹ ti jẹ́ ń bibẹ̀? Kí ló dé? Àtàwọn yín tẹ́ ti wà ń bẹ̀ àtàwọn tó ṣẹ̀ṣẹ̀ dé ẹni kálukú yín kàn tẹ́lẹ̀ báṣubàṣu all in the name I want to be recognized. Èmi ni ní kíni gan ní kíni gan níbi tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ń lọ nísẹ̀yìn ìyá àti bàbá mi ojúlówó ọmọkọ ilẹ̀ Yorùbá. Contribution ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá sí ibi tí oníkálukú yín bá bá sí àti ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà. Òun la fi máa mọ olórí láàrin yín. Ẹ kọ́ pé tí mi jáde kẹ́sí mi ẹ sí mi. Ṣé rí àsìkò tá a wà yìí? Ìlú ti fẹ́ yí, orin ti fẹ́ ṣèǹjì gbogbo ọmọ Yorùbá. Ọ̀rọ̀ wípé látàyè gbẹ̀ngbẹ̀yìn ọba kan ní olórí oníkíní kan. Ọba tó bá ti fi ìfẹ́ hàn sí ilẹ̀ wa, àwọn ọmọ ìran wa, tó sì ibi tán balẹ̀ lórí tí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà, òun la fi máa recognize yín nísìn. Èyí tẹ́ bá ilẹ̀ Yorùbá gédé, ó ti tó. Èyí tẹ́ bá ilẹ̀ Oòduà jẹ́, ó ti tó. Ṣé bẹ́ẹ̀ ti pín sí méjì nsìn? Afẹ́ dádúró, afẹ́ gba orílẹ̀-èdè. Ṣùgbọ́n àti ìgbà orílẹ̀-èdè lóòótọ́, ó ti pín sí méjì. Àwọn kan ti mú Oòduà land. Àwọn kan ti sọ pé Yorùbá land ni, tó já sí wípé Oòduà land á wà lọ́tọ̀ àbí Yorùbá land á wà lọ́tọ̀. Ẹ pẹ̀lẹ́ gbogbo wa ká jọ pẹ̀lẹ́. Ibẹ̀ ni kọ́kọ́ ni mò ń lọ. Kábíyèsí Aláàfin Ọ̀wọ́adé sà. Èmi gbọ́ information yìí ni o. Wọ́n ní lóòótọ́ ìgbà tẹ́ ṣe tán pẹ̀lú bàbá Tinubu, wọ́n lè fẹsẹ̀ kan yà sí ọ̀dọ̀ Sultan of Sokoto láti lọ kí wọn wípé wọ́n kú ìdìde àná. Ó ga ni o kábíyèsí Aláàfin. Ẹbí calm down bàbá o. Ẹbí calm down o. Tó bá lẹ́nibọ̀dì tó bá sọ wípé àwa tá bá sòótọ́ fún yín ọ̀tá yín ni ọ̀tá yín ni wá àbí ìkọ̀kàn kò sí nǹkan tó kàn mí o, nǹkan tó bá wẹ lẹ́nu ni kò fẹnu sọ. Òtítọ́ pọ́nbélé òtí mo bá rí òun ni mo máa sọ. Mi ò ní bá wọn gọ sẹ́yìn ìkákan kí n máa sọ wípé ṣó o rí mi. Ó kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó. Kí ló dé tí ẹ kì í pọ́nra yín lé ẹ̀yin ọmọ ìran mi? Kí ló dé ẹ̀yin ìran Yorùbá tẹ́ ẹ pọ́nra yín lé ẹ̀yin ìran ọmọ Oòduà ṣe bẹ́ẹ̀ tẹ́ pé ẹja máa sọ bẹ́ẹ̀ ṣebí ẹ ní Ọ̀yọ́ ní Yorùbá land nísìn. Okay, àwọn every other state tó kù Oòduà.
ti pín ni ẹ ti pín nìyẹn èmi ò bá yín pín ṣùgbọ́n ẹni kí n máa àdírẹ́sì ẹ̀ bẹ́ẹ̀ máa bá yín ṣe bẹ́ẹ̀. Tá bá ti sọ̀rọ̀ nípa Aláàfin àmẹ́sàn Yorùbá là, tá bá ti sọ̀rọ̀ nípa àwọn ọba tó kù tó wọ̀ pè bí àmẹ́sàn Oòduà bí ó ti dá. Ibi tá a bá jọba jẹ́ dé àjọ ṣojú gbogbo wa ṣùgbọ́n ẹ̀yin olórí ìwọ̀nyí yìí ẹ̀yin bàbá wọ̀nyí a máa ń mú yín lọ́wọ́ àmú yín lẹ́sẹ̀ ìwà ìbàjẹ́ tá díkẹ́ dẹ́kun ẹ̀ òun lẹ́yìn láàyò. Olúwo, what is the meaning of this? Kábíyèsí Ọ̀wádé tá a bá tara lé ẹni lọ́pọ̀ a kì í rí rà lọ́wọ́n ní Yorùbá wí. Ìgbà tí ẹ ti parí coronation sìn láti last month mà ní ó mà ti pé a month báyìí àbí ṣé kò tí ì pé a month? Bó tiẹ̀ ti pé a month bí ò pé a month ẹ ṣáà ti lọ kí Sultan of Sokoto ṣùgbọ́n mi ò tí ì rí fídíò ibi tẹ́ ti gbéra tẹ́ dìde tẹ́ lọ kí gbogbo àwọn kábíyèsí tó wáyé yín sí níbi bẹ̀ lọ́jọ́ yẹn. Ṣé àwọn gbogbo ọba ilẹ̀ Yorùbá tó wáyé yín sí lọ́jọ́ náà wọn ò wọ́ọ̀tì anything ni? So Sultan yẹn òun ni ẹni tí ẹ gbé iyì fún, ẹ mú àwọn tí yín nílẹ̀ Yorùbá ẹ fi ojú wọn ráre, ẹ̀yin lọ gbé iyì fún Sultan. Àwọn oríṣiríṣi tó wá ń ṣẹlẹ̀ jẹ́ ìbànújẹ́ gbà. Ó mà ṣe o. Kí ló dé tí gbogbo kinní yìí ń lọ lódìlódì náà? Kí ló dé tí gbogbo kinní yìí ń lọ lódìlódì? Ó ga o. Tàbádẹ̀ tó ń bá tún ṣe sọ yìí sìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ lẹ máa sọ wípé ṣé mọ̀ pé tí sọ tẹ́lẹ̀ táwọn kan ti sọ pé ó yẹ kó ti lọ dá kó ti lọ appreciate pé àwọn èèyàn pé kinní kan ṣùgbọ́n ẹni ẹṣọ́ ti pẹ́ jù ni kò tí ì pẹ́ nísìnyí tó ti wá lọ kí Sultan tí wọn ò rí ọba ẹyọkọ kí nílẹ̀ Yorùbá. Gbogbo wa ládẹ gbọ́ ìròyìn tá a rí gbọ́ fídíò lára àwọn ọba tó lọ sí pálásì Aláàfin Ọ̀wádé láti lọ kí wọn pé ọba tuntun jẹ́ o. Gbogbo bó ṣe fojú wọn ráre àti A-list ọba ni o àti second list ni o àti third títí dórí baálẹ̀ ni o. Gbogbo wọn bó ṣe ń bojú wọn jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ là ń gbọ́. Kí ló dé tí Aláàfin Ọ̀wádé ń bojú àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá jẹ́ tó ń wá kí wọn ní pálásì ṣùgbọ́n tẹ́ ń gbé iyì kàǹkà fún àwọn aráàta? Àfìgbà tẹ́ balẹ̀ Yorùbá jẹ́ kí lè géènì gbogbo wa ń bẹ̀ àárí kò sí géènì kankan. Àbẹ́yìn ò rí nísìn máa gbọ́ nǹkan tí Olúwo ń wí yo ọba kan o ó ń kówó fún àwọn ọba kankan lọ máa ba Aláàfin jẹ́ okú ọ̀tẹ̀ tẹ̀yìn rí ọ̀tẹ̀ payín. Olúwo pẹ̀lú ẹ̀sìn tó ṣe ní ọjọ́ ìwúyè Aláàfin Ọ̀wádé ojú gbà mí tì fún ẹ wo bí ọ̀tẹ̀ ṣe báyé gbogbo yín jẹ́ pẹ̀lú ojú tì tó rí ní ọjọ́ yẹn ó ṣẹ̀sìn gan Olúwo ó mọ ní ẹ̀sìn aṣọ ẹ̀sìn àtàgbádé ẹ̀sìn ìrùkẹ̀rẹ̀ ẹ̀sìn bàtà ẹ̀sìn fìlà ẹ̀sìn adé ẹ̀sìn òun ló gbé padà lọ́jọ́ náà lọ sí ìlú Ìwó. tó bá wá sọ̀rọ̀ Aláàfin Ọ̀wádé ṣe ló yẹ kó kọ́kọ́ gbẹ́nu ẹ dúró sí gbọ́lágún kó fọwọ́ lẹ́rán kó máa wòye. It's too early for you. Ọlọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ tẹ̀yìn rí ìgbà okay ẹ̀yin ẹpẹ̀lẹ́ ẹ̀yin ẹrú Sultan ẹ̀yin ẹrú Sultan tó fi jọba nílẹ̀ Yorùbá ẹpẹ̀lẹ́ ẹ máa ṣerú kú ni ṣèbẹ̀rú Sultan ni yín ilẹ̀ Yorùbá àwa làwa sọ yín dèèyàn kàkàkàkà tá à ń jẹ́ kẹ́ máa ríra yín bẹ nípa ìjámọ̀ nǹkankan ẹ̀yin tó jẹ́ pé ẹrú lẹ lọ́ ń ṣe ní nọ́ọ̀tì ẹrú ni yín. Ẹ ti ẹ̀pọ́n ilẹ̀ Yorùbá lé tí gbogbo ẹlẹ́yà tó kù nílẹ̀ Nàìjíríà wọ́n ń rí gbogbo Yorùbá fín lójoojúmọ́ àtàgbà tọmọdé àtẹ̀yìn ọba àtìjòyè àti anybody wa látòkè wá sísàlẹ̀ wọ́n fi ọwọ́ gbá gbogbo wa lórí wọ́n sọ ìsọkúsọ ọ̀rọ̀ ìbákùgbé wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ káàkiri ní àtàrí bí ẹ̀yin leaders wa bẹ ṣe ń disrespect ilẹ̀ Yorùbá pọ́n orí àpèrè tí gbogbo yín jókòó sí. Ìjọ́ wo lẹ rí àwọn emir tí wọ́n ta okùn àwọn ọ̀sọ́ bí wọ́n ṣe ṣe? Ìjọ́ wo lẹ gbọ́ pé wọ́n mú emir ní nọ́ọ̀tì wípé ó ṣe 419 ó scam ó forí adé lọ ṣẹ̀wọ̀n nílùú òyìnbó àbí Nàìjíríà? Ẹ jẹ́ kójú ó tì wá ọmọ Yorùbá. Àwa ni lánàá lónìí lọ́la bí ẹ̀kọ́ apọ́kọ́ jẹ́ ṣọ́ fi ṣe wá ní. Ìjọ́ wo lẹ gbọ́ pé Igwe o wọ́n gbé lọ sẹ́wọ̀n ó forí adé lọ ṣẹ̀wọ̀n? Ẹ̀yin náà ni lọ́ọ̀láìn orí adé ilẹ̀ Yorùbá ẹ̀sìn ọjọ́ kan ojúmọ́ kan ẹ̀sìn kan ni lọ́ọ̀láìn. Ìjọ́ wo lẹ rí Igwe tó wá ṣẹ̀sìn lọ́ọ̀láìn? Ìjọ́ wo lẹ rí emir tó wá ṣẹ̀sìn lọ́ọ̀láìn? Àfẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá. Ó mà ṣe o tàbá wá wí tán pẹ̀lú bẹ́ ṣe ń disgrace wa ẹ̀yàn máa sọ wọ́n rí ọba fín wọ́n rí yín fín. Ṣé ẹ̀yin gan wọ ewu iyì síra yín lọ́rùn débi tí wọ́n rí yín fín? Ṣé ẹ ní iyì lára? Ẹ̀yin tẹ́ ti mú iyì ara yín tẹ́ ti pọ́n mọ́ yẹ̀pẹ̀.
ẹ kàn ń bójú gbogbo wa jẹ́. What is all this? Nǹkan iyọ̀kan tá a rí gbogbo yín sí pàtí àtọ̀tẹ̀ lẹ́yìn kẹ́ ṣọ̀tẹ̀ kẹ́ tún lọ pàtí ó tán kò sí nǹkan tẹ́ tún gùdù fún. Ojú gbogbo wa jọ máa já ni kò sí wàhálà àjọ máa ṣe bá jọ wà lẹ́nu ẹni kò sí wàhálà ibi tẹ́ ẹ bá bàá jẹ́ dé àjọ ṣojú gbogbo wa. Ẹ pẹ̀lẹ́ jàre kábíyèsí Aláàfin Ọ̀wádé ẹ jọ mo kàn ní ìbéèrè kí tó máa lọ́nu fídíò yìí ṣé Sultan ni ó máa pàṣẹ ni àbí ẹ ṣẹ̀dẹ̀ mọ̀ wípé wọ́n kúkú ti sọ wípé ní Ọ̀yọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tó wà ń bẹ̀ wọ́n ò dẹ̀ ṣe ojúlówó mọ́ wípé kò jọ apá kan ẹ̀fọn apá kan òsùn gbogbo ẹ̀ kàn ti dojúrú ṣé Sultan ló ṣàtúnfẹ́ máa rúùlù lọ́yọ̀ọ́ báyìí ó ti pín àwọn kan ti ní Oòduà land làwọn òun ṣe Yorùbá ẹ̀yin tí Yorùbá ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè ni ṣé Sultan ni ó mọ̀ ṣàkóso ń bẹ̀ ó bá dẹ̀ rí bákan náà tọ̀ ibi tẹ́ ìjọba dé ni o orúkọ tèmi ò yí padà Yèyé Dára kò wé kò ṣé gbogbo nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yìí á dẹ̀ mú ìtẹ̀síwájú bá ilẹ̀ Yorùbá á dẹ̀ jẹ́ kí ilẹ̀ bàbá wa kó great again àbí ilẹ̀ Oòduà kó great again I need àpérò má gbàgbé o bá mi subscribe sórí YouTube channel sí support brand mi jẹ́ àpàdé bí comment section ire kàbìtì.